ó sì wà nígbà tí wọ́n bá ti kó gbó sí di ayé kú òun bẹ́ẹ̀ tí mọ́tíṣọ̀sì òde kú òun bẹ́ẹ̀ Dẹjọ́ ò tí kú online òde kú òun bẹ́ẹ̀ Dẹjọ́ will still remain because ó ṣiṣẹ́ tó fi kú ni when you go to GboahTv whatever Mania TV Dẹjọ́ sì wà ń bẹ̀ ní ohun tó ti ṣe sílẹ̀ tí ẹ lè wò tán Dẹjọ́ still in existence but n tó máa ń dùn mí ni pé most of àwa tí Ọlọ́run bá fún ní ẹ̀bùn púpọ̀ nínú ọmọ wa ò kì í nífẹ̀ẹ́ iṣẹ́ wa so tó bá nífẹ̀ẹ́ iṣẹ́ wa yẹn la máa ní mo filẹ̀ fọmọ kan nígbà tí mi ń ṣe kọ́mẹ́dì tí mo lọ́mọ tó ń kọrin mùsùlùmí tí mo ní ìtò ń gbá bọ́ọ̀lù kí lọ́nà wá ṣe jọra ṣé ó ní bọ́ọ̀lù ní nìkan wá lọ ṣe kọ́mẹ́dì nínú fíìmù but we thank God we are still in existence so kọ́lọ̀ má pa anybody nínú wa mo dẹ̀ di gbogbo pressman tó wà níbí the gentlemen of the press I love every one of you for a job well done since morning tá a ti jí sẹ́nu ẹ̀ jẹ́ kí ó rẹ̀ yín táyà àwọn kan fọ́ sọ́nà wọ́n tó wọlé sínú búùtù mọ́tò tèmi a dẹ̀ manage ara wa on top of gbẹ́dẹ̀jọ́dá kò sí nǹkan mi ń bẹ̀ wọ́n lè sanwó iṣẹ́ fún yín kẹ́ ẹ sọ pé ẹ̀ lè wọnú búùtù but because of ìwà àdẹ̀jọ́